kú dédé àsìkò yìí ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá àti gbogbo àwọn tá a jọ jẹ́ pé pátápátá ṣé dáadáa ni Adédoyin Kúkọ̀yí lórúkọ mi o èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kọ̀mọ́lẹ́pọ̀ kan ìkan mímu ìka ìmú ọmọ aládé mẹ́rìndínlógún èmi lọmọ àròbí ọmọ àtòrè orí ètò yín ètò tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ètò tí Ọlọ́run ọba mi fi òun tẹ̀lù òun ni mo tún mú wá fún yín lénìí ètò owó gan ni mò ń perí ẹ̀yin náà ti mọ̀ pé tẹ́ ẹ bá ti rí Adédoyin ẹ mọ̀ pé ẹ ti rí gbajúmọ̀ mo gbóyin dé mo gbádùn dé mo gbé àlàáfíà dé àlejò mi lórí ètò lénìí ọmọdé tó ń ṣe ohun tí àgbà ń ṣe ni wọ́n Ọlọ́run ń gbà fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí á dẹ̀ túbọ̀ máa gbà fún wọn òǹkọrin ni wọ́n o òǹkọrin tíátíá òǹkọ orin tó mọ́gbọ́n wá tó ládùn tó ṣe é jó tó ṣe é gbọ́ ẹni bá ń gbọ́ tó bá ń ronú ìrònú á lọ orin bí àdúrà orin tó jẹ́ pé tí ẹ bá gbọ́ bóyá à ń ronú ni bóyá nǹkan kan ṣẹlẹ̀ ni ẹ ṣáà ti gbọ́ báyìí ọkàn adé tutù pẹ̀ẹ́ ta lẹni tí mò ń pèrè gan-an ẹ wo ètò tèmi ó kí pọ́pọ́ ó kí gidi gan ni àwọn tí wọ́n sí nítòsí ẹ pè wọ́n kí wọ́n máa bọ̀ olólùfẹ́ wọn ti dé o àyànfẹ́ wọn ti dé ẹni tí wọ́n kọ̀wé pé ká gbé wá sórí ètò wọ́n ti wá bá wa lálejò lénìí ó yá ní kíákíá ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ ká bẹ̀rẹ̀. Dédé àsìkò yìí inú mi dùn láti gbà yín lálejò lórí ètò lẹ́nu. èmi dùn torí gbogbo àlá máa ń wo ṣóò yín lórí tv wọn kò ìjọ kan ṣá àánú àlọ àlèwà bíi fáínálì ó ti ṣẹlẹ̀ báyìí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé a ti ẹ̀dá ọjọ́ pé wípé a dá ìgbà kò Olúwa ṣeun olólùfẹ́ méjì ti wá pàdé ara wọn báyìí gẹ́gẹ́ ti ṣe gẹ́gẹ́ mo fẹ́ kẹ́ ẹ kí àwọn olólùfẹ́ yín lé. mo kí yín o ẹ̀yin tèmi lé èmi ni ọmọ yín o àbúrò yín Adékúnlé Gold lórúkọ mi Adékúnlé kò sọkọ wọn lórúkọ mi but Adékúnlé Gold lẹ mọ̀ mí sí. Mo máa ń láìkí máa kọrin ìfẹ́ ṣá ẹ mọ̀. Adékúnlé kò sọkọ gangan lẹ̀ ń jẹ́ ọmọ bíbí ìlú wo nìyẹn Èkó ní ti ìga kò sọkọ ṣé ẹ mọ bí wọ́n ṣe ń kí wọn lọ́dọ̀ yín. ó yá ẹ jẹ́ ń gbọ́ díẹ̀. wẹ́ ti ọ̀dọ̀ tèmi ṣá mo rún fólò kan yẹ ajíbíṣẹ́ ọ̀gá ogun ó dúró nípa àlàsà ó dúró nípa àǹpa apá ilé òun gbọ́dọ̀ roko ìláṣẹ ilé òun gbọ́dọ̀ roko. Ibi tẹ́tí ẹ̀gbẹ́dẹ́ yìí ibi tẹ́ ẹ̀gbẹ́dẹ́ yìí inú mi dùn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn bíi tí báyìí tí wọ́n ti ẹ̀ mọ̀ báà lẹ ṣe mọ̀ ṣé láràárọ̀ ni wọ́n máa ń kí yín bẹ́ẹ̀ ni abẹ́ gbọ́ táwọn kan. grandma mi ló kọ́ wa. ìyẹn dà inú mi dùn mo fẹ́ mọ̀ bí kékeré yín ṣe làwọn iléèwé wò lẹ lọ. mo lọ sí primary school tó pọ̀ gan-an torí mo máa ń ṣeré gan-an so wọ́n kàn máa ń change school mi anyhow ni. mo lọ sí Ideal primary school ní Tabon Lágége mo lọ sí Ọbalódù primary school ní Ifakọ ó ṣàpọ̀ bẹ́ẹ̀ mo wá lọ sí Kẹ̀kẹ́ high school ní Agége náà bẹ́ẹ̀ secondary school mi títí mo fi lọ sí Lagos State Polytechnic bẹ́ẹ̀ mo ti kọ́ art and industrial design bẹ́ẹ̀ mo ti kọ́ iṣẹ́ graphics paint àti drawing and everything. Ibẹ̀ lẹ ti kọ́ yẹn ṣé pé ká wá ní iṣẹ́ tẹ èèyàn láàyò yẹn orin kíkọ ṣé abínibí ni ṣé àwọn màmá àbí àwọn bàbá yín ìkankan ni wọ́n ń kọrin ni. grandma mi máa ń kọrin tó wà láàyè wọ́n máa ń kọrin gan ebi kò yẹn kọ́ ló kọ́kọ́ interest mi ṣáná àǹtí mi náà máa ń kọ́ wa lórin but èmi bọ́tọ̀ máa ń kọ́ wa lórin lálẹ́ ó máa ń dùn mọ́ mi so mo wá join teen choir ní church dáàdi mi gbà láyè láti lọ church gbà yẹn torí muslim náà òbí mi wọ́n fún wa láyè torí dáàdi mi believe pé ọmọ ní láti kọ́ ẹ̀kọ́ ni fún dáàdi mi so a lọ church bí ẹlẹ́mi ti join teen choir mo ṣáà máa ń try mo rántí pé nígbà yẹn mo máa ń gbìyànjú láti torí it was a thing ní church nígbà yẹn ẹni tó bá di máìkì mu ní one Sunday ó ní láti good gan nìyẹn but tí mo fi wá church yẹn for like 10 years kò ṣẹlẹ̀. Gbé dání báyìí pé kẹ́kọ̀ọ́ wọn gbà mí láì rí pé mo dà tó but èmi ò jẹ́ kí yẹn bọ́dà mi so mo ṣáà ṣe oríṣiríṣi ìgbà táwa kó kúrò ní Agége tá a kọ́kọ́ lọ sí kóòtù bẹ́ẹ̀ mo tún wá pàdé ọ̀rẹ́ kan tó ń jẹ́ Ṣèyí Kids wà lára àwọn tó produce album mi ọjọ́ tó produce album tracks mẹ́ta lórí album mi so ibi àti ẹ̀yà form group a bẹ̀rẹ̀ sí kọrin. Ilẹ̀ pé orúkọ ẹgbẹ́ yẹn. The Bridge so a kọ oríṣiríṣi orin a kọ we cover All of Me John Legend a kọ Rihanna Diamond
and then àwọn orin tiwa náà ta feature GT guitar man nínú ìkan tó ń pè ní Make It Happen, a feature Scales ìgbà tó wà pẹ̀lú AME ní lórí ìkan tó ń pè ní Non-Breaker, so bẹ́ẹ̀ ni love yẹn wà, so mo wá lọ fún project fame ní ọdún wo nìyẹn? 2009 nígbà yẹn mo scale through different stages but mi ò wọ house torí ó dàgbé nǹkan kan ṣàṣẹlẹ̀ ṣá mi ò rà, mo tún wá try ní following year mi ti go through audition rárá, mo ṣe dé audition tí mo rí Cobhams ló fẹ́ audition mi ní tiẹ̀ ti dùn, mo ṣàṣe gbogbo ẹ̀ mo kọrin Cobhams ní òun láìkó òun mi bọ̀ kò ń ṣe nǹkan tó ń wá ìjẹ́ mo sọ pé okay you know what ó ti sú mi ò ṣe mọ́ jẹ́ kí n lọ develop ara mi so that gbogbo àwọn reality show mi ní bọ́dà láti lọ mọ́ màá kọ́ jáde wọ́n á dẹ̀ rí pé okay ọ̀bọ̀ yìí náà try so bẹ́ẹ̀ mo ti wá bẹ̀rẹ̀ sí perfect songwriting mi mo bẹ̀rẹ̀ sí kọrin tó different mo ti believe láti lẹ̀ pé mi ò gbọ́dọ̀ ṣe nǹkan tí every other person ṣe because máa ń sọ kíní kan pé difference sells in tó bá yàtọ̀ máa ń tà ìyàtọ̀ yẹn ló máa ń tà ìyàtọ̀ ló máa ń tà jù so kí ni mo fẹ́ fi yàtọ̀ mi ìfẹ́ dàbí àwọn kan tó ti mi ìfẹ́ dárúkọ tó ti established because máa ń kọ̀ọ̀kan tó ń kọ kò sí kí lẹ́yìn reason táwọn ẹ̀fẹ́ fi wá gbọ́ mi kí ni tèmi náà fi yàtọ̀ jẹ́ kókó wà ní lane tí mo wà ìgbà tí mo lè kéré mo máa ń gbọ́ dáàdì mi máa ń jẹ́ kí everyday tó máa gbé wa lọ school Ebenezer Obey mo máa ń gbọ́ jù àti King Sunny Adé dèmi ìgbà tí mo máa ń grow mo wá bẹ̀rẹ̀ sí add influences from other people mo love àṣà gan mo máa ń gbọ́ àṣà mo gbọ́ bẹ́ẹ̀sì mo gbọ́ oríṣiríṣi àwọn èèyàn so gbogbo ẹ̀ ti wá ó ti affect songwriting mi bí mo ṣe ń kọrin mo then Ọlọ́run lè bàbá mi ṣe mo drop Sade mo dẹ̀ Ọlọ́run lè gbà fún mi. Nígbà tí ẹ ti wá pinnu lọ́kàn yín pé ẹ wo mi gbogbo àwọn ìtàn tí ẹ ń ṣe mi ìfẹ́ ṣe mọ́ jẹ́ kí n lọ tún ara mi bí ṣé wá lọ sí abẹ́ ẹnìkan kan láti lọ kọ àbí fúnra ara yín náà lẹ kọ ara yín. mi ò lọ sábẹ́ ẹnìkan kan most of the things mo kọ it was out of dedication pé mo fẹ́ gbọ́dọ̀ mọ̀ kí ni ìṣàìfẹ́ rún rí sí. tèmi philosophy life tèmi ni pé nǹkan tó yẹ kí n mọ̀ mo gbọ́dọ̀ mọ̀ nǹkan tó yẹ kí n ní mo gbọ́dọ̀ ní bẹ́ẹ̀ so mo ti mọ̀ pé okay mo really love orin kíkọ I might as well be the best at it so ìjẹ́ kí lọ kọ mo train ara mi màá gbọ́ oríṣiríṣi orin màá rí bọ́n ṣe ń kọ story wọn èmi ò báyìí mi láì kí lyrics kókó empty kó má ní impact kó má ní weight so màá try láti lo oríṣi ọ̀rọ̀ tí mo pé òkè tó bá tí èèyàn bá gbélé wá jókòó láti ronú pé ọmọ yìí ń sọ nǹkan bì so bẹ́ẹ̀ mo ti ń develop ara mi. ìgbà tí wàá gbé Sade ọdún wo lẹ gbé Sade jáde. 2014. kí ni ìmísí ṣé ìrírí ayé ni àbí ibo ni ìmísí orin Sade yẹn bó ló ti wá gan. ó ṣẹlẹ̀ sí mi ní 2012 Sade yẹn ọmọ kan tó mọ àwọn pupa kan báyìí tí mo like. Sade yẹn gangan wà lóòótọ́ Sade gan bẹ́ẹ̀ ó yá. mo really like ẹ but ìgbà yẹn mi ò mọ̀ bóyá mi ní game tó ní mo ṣáà máa bá sọ̀rọ̀ máa ní pé òun ò ṣe kí ló ṣẹlẹ̀ gangan ṣé ojú báyìí náà lọ ni so mo ṣáà mo chase for like almost a year tí ò fi gbà ṣá but èmi dẹ̀ ti gbàgbé èmi dẹ̀ gbogbo ayé mo fi ń ṣiṣẹ́ mo ṣiṣẹ́ ní Jumia from Jumia mo lọ sí Konga mo lọ sí àdúrà company gbogbo ayé mo fi ń ṣiṣẹ́ mo make music so mo wá ìgbà tó wá dára ọjọ́ kan ó sú mi mo pinnu pé mi ò ṣe mọ́ pé mo fẹ́ really focus lórí music yìí torí àsìkò yẹn so mo wá rò pé kí mo since mo fẹ́ focus lórí music yìí lẹ́yìn gbé nǹkan kan jáde torí gbogbo ayé mo ti kúrò lọ́dọ̀ group yẹn mo ti dá wà so pé ok jẹ́ n gbé nǹkan kan jáde tí mo pa àwọn èèyàn like so ó dẹ̀ ní orin kan tó pè ní Story of My Life by One Direction UK boy band ni wọ́n mo kàn gbọ́ ní njọ́ kan nínú mọ́tò mo ṣe gbọ́ chorus wọn èmi kọ́ nǹkan tèmi kan kọ́ mo kàn kọ́ jẹ́ ń gbé ẹ lọ lé beat wọn so lẹ́yìn tí mo wá pinnu pé mi ò ṣiṣẹ́ mọ́ mo wá jókòó pé mo fẹ́ kọ 5 stories nípa life mi nípa ilé ayé tí ń gangan pé màá dẹ̀ drop 5 stories yẹn as EP EP tó ń pè ní extended play 5 song EP so gbogbo àti first one mo wá òkè kí oníkọ́ kan mo wá ní àjẹ́ ti kọ́ ń pa Sade tá a lé títí tí ó gbà ọmọ tó tẹ́jú mi mọ́lẹ̀ tá a lé tí ó gbà so pé gbogbo àti mo kọrin ẹ̀ tán tí mo record ẹ̀ tán mo mọ̀ pé mi ò need another song mo kàn mọ̀ pé yẹn try ẹ̀ lè mi ò tiẹ̀ bẹ́ẹ̀ bọ́dà torí mo ti ṣe cover bẹ́ẹ̀ láì mọ̀ ìgbà tí mo ti drop tẹ́lẹ̀ mo jẹ́ nǹkan try ẹ̀ lè kí ni báwọn ṣe máa mo dẹ̀ lọ with 0 naira thank God fún ọ̀gbẹ́ni Ọláìtàn Dada tó bá mi produce orin yẹn mo tẹ̀lé mi lọ sára radio station
ibẹ̀ mo ti meet láì mú kọ́bọ̀ dání. láì mú kọ́bọ̀ dání ibẹ̀ mo ti mọ Dọ̀tun presenter before then, so wọ́n wá support mi pẹ̀lú láìtàn wọ́n aṣáà lọ sáwọn radio station láàrin 2 weeks orin rẹ̀ di pé wọ́n kọ everywhere. ẹ kọ díẹ̀ fún mi nínú orin yẹn náà. jẹ́ ń gbé ẹ lọlé mọ́mì mi ń retí ọmọ marry me o baby bàbá mi ń retí ọmọ you know I love you ọmọge wá fẹ́ mi. So mo ṣáà rí pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí gbọ́ orin yẹn nígbà tí mo lọ first show tí mo kọ́ ṣe ní Èkó hotel mo pé irú lílì báwo mo fẹ́ ṣe ojú tí ẹ̀ sí bẹ̀rẹ̀ sí ti mi ẹ̀rù tí ń bà mí ògbà tí mo kọ́ àwọn èèyàn ti mọ̀ wọ́n tí ò ti pẹ́ mo pé ó dà pé àsìkò tí tó náà nìyẹn Ọlọ́run ti ṣe. ẹ tẹ Sade yẹn kí ló wá sọ gbà tó wá gbọ́. èyí tó fọ́ọ̀rọ̀ ni pé mo ní kọ́kọ́ kọ òun kọ́ sẹ́ǹdẹ̀ sí mo fi ọkọ̀ ó dà pé wà embarrassed bọ́ dọ́là tá a bá sọ̀rọ̀ wọn sọ fún mi pé àwọn ọ̀rẹ́ wọn tí wọn mọ̀ wọ́n ní ṣé wọn ti gbọ́ orin tí bọ̀bọ̀ kan kọ ní orúkọ òun ojú wọn máa ti òun pé òun gbọ́dọ̀ sọ pé nítorí mi gangan lọ́kọ. Olúwa ṣeun. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Adekunle Gold, àwọn olólùfẹ́ yín lọ́kùnrin lóbìnrin wọ́n ní àwọn ní ìbéèrè tán fẹ́ bí yín. Àwọn tán ní ìbéèrè ní àwọn tí wọ́n dẹ̀ fẹ́ tún mọ̀ ń pa yín tó tún fẹ́ gbóríyìn fún yín àwọn náà wà ńbẹ̀. Àwọn ya abala kan kalẹ̀ fún yín àti fún wọn òun là ń pè ní ojú abẹ. Ṣé yá ká sojú abẹ ń kó? Ẹ já sọ. Orúkọ mi ni John láti Erégú nílùú Iléṣà. Mo níbi láti bèèrè Adekunle Gold. Tá bá wo YBNL team itself, a máa rí wọn pé rap làwọn yẹn ń ṣe, rap náà base. But nǹkan máa bèèrè ni pé báwo ni kí ló dé lórí orin tẹ̀bí dé àtọ̀ sí àwọn tó kù. Àsìkò reason wà pé òun nìkan ṣe ó kọ̀ choose on his own format. Kò follow àwọn tó kù pé Bọ́lámídé jẹ́ rap star, Tílíkẹ́ jẹ́ rap star, tí òun sì wá jẹ́ pé different style ni òun fi ń kọ́ títí ẹ̀. Bóyá wọn ò gbọ́ ní ìbẹ̀rẹ̀ pé ẹlẹ́fẹ́ dá dúró bóyá kẹ́ tún ṣàlàyé díẹ̀. Ó ṣẹlẹ̀ ni pé mo sọ tẹ́lẹ̀ mo ní n tó bá yàtọ̀ ó máa ń ta. Èmi ní òótọ́ mi ò mọ irú orin tí wọ́n kọ. So kò dẹ̀ sí pé mo wá ń dìsí ara mi pé mo wá lọ ń kọ n tí mi ò lè kọ bí abẹ́ mẹ́wàá ẹ̀. N tí mò ń kọ yìí tọ́lọ́ bá ń gbà fún mi lọ mo lè kọ 1000 there. I might as well just stay here and be doing what I know. Mo believe pé tó bá wà láyé ara tiẹ̀ kò sẹ́ni tó lè wá gbé ẹ kúrò ńbẹ̀. Bó tó bá ń ṣe ní tẹ́lẹ̀ other person ṣe competition wà mi ò ní competition mo ṣe wà mo rà dá wà nílé mi inú mi lè dùn pé so nǹkan tí mo lè ṣe conveniently òun ni mo ń ṣe Ọlọ́dẹ ń gbà wọn lè wo eré ṣe ń gbádùn ẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣe ẹ jẹ́ àtún padà sójú àbẹ̀. Orúkọ mi ni Tugo Bọ́láwálé Ahmed èmo sọ̀rọ̀ láti Odùduwà University. Adekunle Gold jẹ́ ẹni tí mo fẹ́ nífẹ̀ẹ́ sí gan because fan ẹ̀ ni mí and ìkọ̀kan ó dẹ̀ máa ń wú mi lọ́kàn nípa mo fẹ́ béèrè nípa ọwọ́ ẹ̀ pé èlòótọ́ lòun àti Simi fẹ́ra àní inú mi dẹ̀ máa dùn tó bá lè sọ ọ̀rọ̀ fún wa ìgbẹ́ ṣe gan. máa ń get question yẹn dáadáa torí àwọn èèyàn máa ń rí mi àti Simi bí i okay àṣẹ orin papọ̀ or something but mo ti máa ń sọ pé tí anything bá wà látijọ́ ìyá àti sọ tásìkò bá tó láti sọ anything if anything wà tí anything bá wà really àti sọ so ẹ má worry kò lè tó yẹn. YBNL tí a mọ̀ pé ẹ wà ní abẹ́ wọn tí wọ́n gbé yín sókè báwo ni ìrìn àjò yín yẹn báwo ló ṣe bẹ̀rẹ̀ níbo lẹ ti pàdé. mo ti kọ́kọ́ mọ Ọlámídé tẹ́lẹ̀ torí mo design logo YBNL bẹ́ẹ̀ ni because mo kọ́kọ́ ṣe fún Ọlámídé nìyẹn so gbàtọ́ Ọlámídé sign Lil Kesh àti Victor èmi ni máa ṣe design wọn náà mo ti ṣe kọ́ fọ́lámídé náà so kò kọbi ara sí pé mo ti sọ fún gbà kan rí pé mo máa ń kọrin but ẹ mọ̀ pé ó dà kó yé ìgbà tí ó ti gbórin mi so ìgbà tí mo wá release Sade tó wá táwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀ ló wá pè mí ní first concert ẹ̀ only concert pé kí n kọ̀ wá bá àwọn ṣeré aṣàmúdẹ̀ lọ sí concert yẹn mo rí wọ́n ṣe everything náà tí mo ń learn ìgbà tó wá dijọ́ kejì after concert ẹ̀ ló wá pè mí pé òun máa like láti sign mi sí under label yẹn ṣe bó ṣe ń sọ̀rọ̀ mi ì dẹ̀jẹ̀ kó land ọ̀gá mo bá ẹrọ wà jẹ́ tètè sign kiri kó tó change mind ẹ̀ so and mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti jọ́ tí mo ti make up mind pé YBNL fẹ́ join mi ò ní one day láti regret kí mo join torí
tí YBNL ṣe fún mi tó Lámìdé ṣe fún mi èèyàn gidi Lámìdé bá mi kí Lámìdé. Olúwa ṣeun bọ̀dá Lámìdé mo mọ̀ pé àwọn náà wọ́n nífẹ̀ẹ́ ètò yìí wọ́n ń gbọ́ ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run àtúbọ̀ máa gbẹ̀yìn náà ní ọwọ́ sókè láàrin èmi àti Sade tẹ́ ẹ ti torí ẹ̀kọ́ orin tẹ́ ẹ kọ yẹn wọ́n ní gbà yẹn ṣé wọ́n ti ní hun sìn. kò sí hun sìn o. Kò tí ì sí hun náà. kò sí hun ọ̀rẹ́ ni wá òyìn lè wá òkè. Ó dẹ̀ dà bẹ́ẹ̀ ní ọdún 5 sí ìgbà yìí ibo ni Adekunle Gold fẹ́ wà. Agbára Ọlọ́run pẹ̀lú iṣẹ́ tí mò ń ṣe everyday àti ìbùkún Ọlọ́run by God's grace Adekunle Gold á jẹ́ international brand. Agbára Ọlọ́run. Nǹkan tí àwọn bàbá ń ṣe bàbá King Sunny Adé táwọn legend wa ń ṣe èmi náà àti máa súnmọ́ bẹ́ẹ̀ díẹ̀díẹ̀ lágbára Ọlọ́run. mo ti ní solo concert mi ní London mo ti ṣe ní Dublin mo ti ṣe ní America so by God's grace àti ṣe more places ṣe bigger crowds lágbára Ọlọ́run and àti ní more albums lágbára Ọlọ́run àti tẹ́ bá gbọ́ orúkọ Adekunle Gold in 5 years time ẹ máa associate more success lágbára Ọlọ́run. Lágbára lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe gbà lérò yẹn náà òun lọ́lọ́run máa ṣe fún yín. Àwọn tí wọ́n jẹ́ bí ẹgbẹ́ yín báyìí ẹ bá rí wọn nínú kan wọ ṣáàmù oríṣiríṣi àmọ́ èmi rí nǹkan kan ní ara yín pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣọ tẹ́ ẹ máa ń wọ̀ aṣọ tí ó ní í ṣe pẹ̀lú ìbílẹ̀ ni ṣé ara àti dádúró náà òun náà tún nìyẹn. Ìgbà tí mo wà ní school a máa ń ṣe a ní course kan tó máa ń gbé ní textile so bẹ́ẹ̀ mo ti kọ́ báyìí máa ń ṣe àdìrẹ wọn kọ́ wa ní school ní lásìkò kan kọ́ wa ẹ máa ń ṣe àdìrẹ báyìí máa ń ṣe oríṣiríṣi irú design tó wà lára aṣọ yìí bá ṣe máa ṣe tá ṣe máa print ẹ so nígbà àwọn aṣọ tá a ṣe èyí tí mo really like ní àdìrẹ torí ó ní creativity kan pa ẹ ó ní bẹ́ẹ̀ ṣe máa ta aṣọ ní kókó tẹ́ ṣe máa rẹ́ sí aró tẹ́ máa yọ síta so mo rí pé process ẹ̀ dùn mo sì gbà tí mo ọjọ́ kan ṣáà máa wọ kínní ọgbà tí mo di pé mo drop Sade nǹkan tó mú kan wọ́ tẹ́lẹ̀ mi ò mọ direction tí mo fẹ́ lọ mo rò pé kí ni mo fẹ́ fi yàtọ̀ sí àwọn ẹlẹgbẹ́ mi mo rántí pé wọ́n ní large market àdìrẹ ní Abẹ́òkúta èèyàn mélòó ló ń wá àdìrẹ nínú gbogbo ìbá ṣe wà ń bí èmi kan mo àdìrẹ. bẹ́ẹ̀ni èdè dá yàtọ̀. so kò sí àwọn èèyàn bẹ́ẹ̀ ń wọ̀ ó wà ń Kánò náà kò sẹ́ni tó ń wọ̀ nígbà tá a bá ń wọ̀ àwọn ọjà tó wá ń tà ń bẹ ta ló fẹ́ máa rà ṣó ìgbà tá a bá rí lórí àwọn American stars bí àwọn Beyonce ká tó bẹ̀rẹ̀ sí máa wọ̀ I feel like àdìrẹ ó lè jẹ́ fine export ó lè jẹ́ nǹkan táwọn máa tà síta táwọn èèyàn máa rà tó lè máa mú owó wá sínú country wa tó bá yẹ pé mi ni máa fẹ́ ra mi ṣe ambassador àdìrẹ ó tẹ́ mi lọ́rùn so àti bẹ́ẹ̀ mo pinnu pé nǹkan tó máa wọ̀ ni mo dẹ̀ láìkẹ́ ó dùn wò bẹ́ẹ̀ ni ó ṣe rẹ́gí lára yín lóòótọ́ Adekunle Gold nínú gbogbo àwọn orin tẹ́ ti wá gbé jáde èwo ni ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ mọ̀ pé béèyàn bímọ mẹ́ta á nìkan tó nífẹ̀ẹ́ sí jù ó lè má fi hàn o àmọ́ pé ọmọ ìrìn ìṣesí ẹ̀ sọ̀rọ̀ sí ẹ̀ mú èwo nínú gbogbo àwọn orin tẹ́ ti gbé jáde yẹn lẹ́wọ̀ pé eléyìí mo nífẹ̀ẹ́ sí. Kí n tó release album mi Orente ni Orente dọ̀la bí wọ́n perform lórí stage orin tó máa ń múnú mi dùn jù tí máa ń kọ jù òun ni Orente mo lè lo 1 hour láti kọ Orente tínú bá dùn so gbogbo àti máa kọ àwọn orin míì nọ́ọ̀sì alábẹ́rẹ́ wà ń bẹ̀ ariwo kọ́ wà ń bẹ̀ my life wà ń bẹ̀ so mo fi gbé mo tó wá mẹ́sẹ̀ up fúnra mi but tí náà mo pé tí máa ń kọ Orente ní máa ń dùn and reason mo lè ṣe kọ Orente kò ju pé ìgbà tí mo kọ orin yẹn mo rí pé àwọn orin tó wà ń ta àwọn orin ibi kọ́ máa bú obìnrin kọ́ máa pọ̀ obìnrin láṣẹ́wó kọ́ máa ní òyìnbó kọ́ máa oríṣiríṣi representation tí wọ́n fún obìnrin tí mi ò like wíwá a ní àwọn obìnrin gidi tó wà ìyá mi obìnrin gidi ni àbúrò mi obìnrin gidi náà plenty people wà tí mo plenty women wà tí mo pé wọ́n dá ó yẹ kí orin kan wà tó yẹ pé tó represent wọn better n dẹ̀ rántí ìtàn tí màá mi sọ fún mi pé orin pa Orente although entirely different story ni but mi like orúkọ Orente yẹn mo dẹ̀ kó Orente mi ni wọ́n máa ń pè àwọn obìnrin tó kú tán bẹ́ẹ̀ ga ní Orente wọ́n ní jẹ́ kí n sọ Orente di obìnrin gidi so tí mo ṣe kọ orin yẹn nìyẹn. A lè máa lówó lọ́wọ́ ṣùgbọ́n aláàfíà a lè máa nílé lórí o ayé wa dùn bí oyin a lè máa lówó lọ́wọ́ ṣùgbọ́n a ní fọkànbalẹ̀ o a lè máa nílé lórí o Orente no dey complain o ẹ bá mi kí o Orente o ṣáàlà tún máa Orente o
ẹ bá mi kí òrèǹté o ìyàwó mi lòrèǹté. tèmi gangan bá tiẹ̀ ń gbọ́ orin yẹn wò inú mi máa ń dùn báyìí bí ẹni pé mo lè gbọ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. gbogbo ẹ̀yin olólùfẹ́ Adekunle Gold ṣé wáyé ní nǹkan míì tẹ́ fẹ́ mọ̀ ń pa wọn àlàyé ni wọ́n ti ń ṣe látẹ̀ẹ̀kan yìí o ṣé nǹkan míì wá kù tí Adédoyin ò tí ì bí wọn ẹ wo àǹfààní yẹn ti ṣí sílẹ̀ báyìí nọ́mbà kan àti àdírẹ́sì ó ń hàn ní ojú amóhùnmáwòrán yìí ìyẹn ní báyìí ó ní kẹ́ máa fi àwọn ìbéèrè kẹ́ máa fi ránṣẹ́ sí mo mọ̀ pé tá a bá ń pe Adekunle Gold pé kán máa wá sórí ètò yìí lójoojúmọ́. in fact mi ò rò fẹ́ lọ mọ́ ń bì. ẹ ṣe àdúpẹ́ Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. mo kí yín o ẹ̀yin tẹ́ ń wò mí nílé orúkọ mi ni Mùsùmọ́lá Fílàní aya Òdòyè. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ tẹ́ bá fẹ́ ètò tẹ́ ti máa mọ àwa òṣèré tẹ́ ti máa mọ àwọn èèyàn pàtàkì láwùjọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn àti nǹkan tó ń tún fẹ́ kó ṣẹlẹ̀ sí wọn ètò tẹ́ ní láti wò náà ní Gbajúmọ̀ kò sí méjì kò pé méjì Gbajúmọ̀ ní ètò ní Gbajúmọ̀ ẹ má gbé kúrò níbẹ̀ o. Adekunle Gold ẹ sọ nǹkan kan tó wú mi lórí lẹ́ẹ̀kan ẹ ní ìsọ̀ àdìrẹ ó wà lábẹ́òkúta wípé tí irú yín irú wa tí a bá rà á ta ló fẹ́ máa rà á ẹ mọ nǹkan tí yẹn túmọ̀ sí wípé ẹ nífẹ̀ẹ́ àṣà wa ni àwa náà ò dẹ̀ wá fẹ́ kí àṣà wa àti ìṣe àti èdè Yorùbá àfẹ́ kó parẹ́ tó ṣeé ṣe ká sọ òyìnbó jọ lóyìnbó lọ ṣá kò ṣeé ṣe nǹkan tí wá ní kẹjẹ́ ká gbé lárugẹ ìdí ní ìtawà náà fi gbé abala yìí kalẹ̀ tí a fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà ìṣe àti èdè Yorùbá abala yìí là ń pè ní ṣó láyà ẹ ti mọ̀ ó máa ń bà mí lẹ́rù. kò sí bẹ̀rù fọmọ lọ́hùn ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀ nínú ṣùkú tó wà níwájú èmi àti ìbéèrè 10 ló wà ń bẹ̀ ẹ ní àǹfààní àti mú 3 tẹ bá mú yìí èmi á bí ẹ̀dẹ́ ìdáhùn olólùfẹ́ yín lóhùn lé. ẹ gbàdúrà fún mi o. ó yá gbogbo wọn ti ń gbàdúrà fún yín báyìí. ṣé kí n mú ẹ̀ta lẹ́ẹ̀kan náà. 3 ni kẹ́ mú lẹ́ẹ̀kan. àwọn nǹkan gidi o. ìbéèrè 10 tó jẹ́ àkọ́kọ́ ọ̀rẹ́ ìyá mi Ìjẹ̀bú bó ṣe ń wẹ tútù ló ń wẹ gbígbóná kí ni nǹkan náà. ọ̀rẹ́ ìyá mi Ìjẹ̀bú bó ṣe ń wẹ tútù. nǹkan tẹ́ ẹ mọ̀ ni èèyàn kan tiẹ̀ sọ fún mi pé nǹkan tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ni. bó ṣe ń wẹ tútù ló ń wẹ gbígbóná. ọ̀rẹ́ ìyá mi Ìjẹ̀bú. gàrí ni. gàrí ni ó yá ẹ là fún mi. gàrí ni ẹ lè mú ẹ lè tẹ̀rẹ̀ bá. ẹ ṣe ẹ ṣe o mo gbà yẹn. ẹ gbà. ìbéèrè àkọ́kọ́ tó wá jẹ́ ìkejì ọmọ ìyá mẹ́ta jókòó bí a kò bá súnmọ́ wọn a kò lè mọ èyí tó jẹ́ ẹ̀gbọ́n yàtọ̀ sí àbúrò bẹ́ẹ̀ sì ni ẹyọ ẹrù kan ṣoṣo ni wọ́n jìjọ máa ń rù lẹ́ẹ̀kan ṣoṣo. nǹkan tẹ́ mọ̀ náà ọmọ ìyá mẹ́ta. ọmọ ìyá mẹ́ta wọ́n jọ jókòó. ẹrù kan ni wọ́n máa ń rù. ẹrù kan ni wọ́n máa ń rù. àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ jọra wọn àmọ́ ẹ̀gbọ́n yàtọ̀ sábúrò. n tó sílì tó wá sí mi lórí ni táyà márùwá. ẹjẹ ń ru dáadáa. ẹ rú dáadáa. àwọn Yorùbá máa ń ní. ó dẹ̀ ń gbé kan ẹrù kan lè lọ rù. wọ́n á ní kinní kan da kinní kan nù. kinní kan mẹ́ta òun da kinní kan nù. àrò. àrò ni ẹ gbọ́dọ̀ má gbà àrò dáná ẹlòmíì gan bá tì wọ́n síwájú jù bẹ́ẹ̀ lọ wọ́n lè má mọ̀. Adekunle Gold ẹ mà ti gba 2 nínú 3. ẹ̀bùn gbọ́dọ̀ pọ̀. ó láti pọ̀ àbí ọ̀dà. ìbéèrè 9 tó wá jẹ́ ìkẹta ó ń yọwọ́ gíní ó ń yọsẹ̀ gíní kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ ojoojúmọ́ ló ń pa ṣọ́dà. ọ̀lẹ kọ́ yẹn. kì í ṣọ̀lẹ. ó ń yọwọ́ gíní ó ń yẹsẹ̀ gíní. ó ń yọwọ́ gíní ó ń yẹsẹ̀ gíní kò ṣiṣẹ́ kò ṣàbọ̀ àmọ́ ojoojúmọ́ gbogbo ìgbà ló ń pa ṣọ́dà.
gbajúmọ̀ ló ń pa aṣọ. a ní kinní kan ń dàbóra. Ọ̀gá nìyẹn. kí lẹ pé. ọ̀gá bẹ́ẹ̀ ni ọ̀gá. ó yá ìgbéraga dé mi mo tì í síwájú lẹ́ẹ̀mejì o. At least. ṣájọ máa pín ẹ̀bùn yẹn ni. Ó yá. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ní gbogbo ibi tẹ́ bá dé ẹ jẹ́ kí a máa gbé àṣà wa a máa gbé lárugẹ. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Adekunle Gold ṣe máa ń jó. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ṣe bẹ̀rẹ̀ sí ń kọjú dáadáa ní ṣá. Ẹsẹ̀ ń kọjú dáadáa ní. Ẹni tó ń kọrin tó dùn bẹ́ẹ̀ yẹn ó ń láti mọ̀ ọ́ jó. Tí ẹ bá tiẹ̀ sí ní pé bóyá ẹ lọ ṣiṣẹ́ orin ẹ̀ ń kọ orin kí ni nǹkan tẹ máa ń nífẹ̀ẹ́ láti máa ṣe. Bóyá kí n máa ṣe graphics mi. Ẹ̀yin fi yẹn ń ṣiṣẹ́ ṣe. Èmi mo ń ṣe gbogbo design mi. Bẹ́ẹ̀ ni mo ṣe ìyẹn bí kí n máa swing pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi gbà mí. Àwọn òbí ṣé màmá àti bàbá yìí wà? Bẹ́ẹ̀ni. Báwo ni wọ́n ṣe máa ń gbé yín yàtọ̀ sí bóyá bí ọdún mélòó kan sẹ́yìn tí. Mo ṣe máa pè wọ́n jókòó máa sọ fún wọn pé ṣé rántí gbà tí máa ń kọrin ẹ máa ní mò ń kọrin bí Ìyábọ̀sẹ̀ torí tó máa ń sọ fún mi. ọmọ alẹ́ ẹ̀kọ́ ibi ta ni. Bí Ìyábọ̀sẹ̀ bí neighbor wa kan tó máa ń kọrin máa disturb mi kó ó sì máa yé yín kan tí máa kó salary mi tí máa lọ fi record studio mọ́ mi máa bínú ni wọ́n ò fi ṣe ká o wọ́n máa ń look out fún mi náà ni bọ̀ nísìnyí tó wá gbórin mi ń ta ṣé ń gbọ́ wọ́n play party máa ní iṣẹ́ ń gbọ́ èmi tí mò ń kọrin bí Ìyábọ̀sẹ̀ yóò but yeah at least inú wọn dùn. inú wọn tó dẹ̀ ti ń dùn náà kò ní bàjẹ́ wọ́n ti mọ bíbí yín wọn ò ní mọ sàárè yín lágbára Ọlọ́run. nígbà tẹ́ ẹ ti wá sọ fún mi sí pé ẹ ti ń kọ́ ijó yẹn díẹ̀díẹ̀ ó wù mí láti ọkàn mi tẹ́ bá máa gbà mí láyè o kémi àti yín kájọ fẹsẹ̀ rájò ṣó ti yá abala Gbajúmọ̀ ń jó ni ẹ bá gbóhùn sókè kájọ. ẹ̀ṣẹ̀ ń kọjọ́ tẹ wá fẹ́ máa pè mí níjà. a máa kọ níjọ́. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ṣé kí n bí yín lẹ́yìn tó kọrin yẹn. King Sunny Adé ni. King Sunny Adé ni ṣé ẹ mọ àkọlé àwo yẹn. Appreciation. mo gbọ́ ni bàbá dàgbà. ẹgbọ́dà ó hàn pé ẹgbọ́dà gbà. Adekunle Gold ẹ mú nǹkan tó tiẹ̀ wá ń ṣe mí báyìí. time ti ń lọ. Irọ́ agbọ́dọ̀ ra time sí ni. Àbí? Agbọ́dọ̀ ra sí. Èmi àti yín láti tún jọ fojú láìpẹ́. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ kẹ́ ẹ tó wá máa lọ láti ọ̀dọ̀ olóòtú àgbà ìyẹn ètò Gbajúmọ̀ àti iléeṣẹ́ tí ó ń ṣe àgbékalẹ̀ yẹn April Ventures Limited wọ́n ní ká fún yín lẹ́bùn yìí. Ẹ̀bùn wá láti ọ̀dọ̀ Dúpẹ́ Cosmetics tí gbogbo ayé mọ̀ sí Alájà Ṣáínṣáín àwọn náà ní ká fún yín. Kí ni mo ṣe láti deserve eléyìí? Ẹ ṣé. Ẹ̀yin malẹ́ ẹ̀ mọ́ yàrá yín kọ́lọ̀ ṣàánú ni MTN pàápàá àwọn náà láwọn nífẹ̀ẹ́ yín pípé ká fún yín tẹ́ bá ti wá. Mo kí yín ẹ ṣé gan-an ọwọ́ yá máa ròkè iléeṣẹ́ yín níjó náà. Àmín. Olórin ìfẹ́ òun la mú Adekunle Gold sí. Mo fẹ́ kẹ́ ẹ dágbére fún àwọn olólùfẹ́ yín ní pàápàá àwọn obìnrin. Àwọn ọ̀rẹ́ tèmi. Àwọn ọ̀rẹ́ tèmi tí wọ́n ti jókòó báyìí tó gẹ̀gùn pé mo fẹ́ gbọ́ orin lẹ́nu olólùfẹ́ mi òun ni mo fẹ́ kẹ́ ẹ fi dágbére fún. Ẹ ká tẹ̀ jẹ́jẹ́ ayé ò lè tó yẹn. Ariwo kọ́ ni music o ẹnu ò ṣe ariwo kọ́ ni music o empty barrel ló máa ń pariwo ariwo kọ́ ni music o ẹnu ò ṣe ariwo kọ́ ni music o empty barrel ló máa ń pariwo
mo kí yín o ẹ̀yin tèmi ẹ máa gbàdúrà fún mi mo nífẹ̀ẹ́ sí yín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí mi Olúwa máa wà pẹ̀lú yín màá tún rí yín jọ mi ẹ ṣé gan. àmín èmi náà nífẹ̀ẹ́ sí yín bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí mi bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí iléeṣẹ́ April Ventures bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí ètò gbajúmọ̀ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí gbogbo àwa tá a péjú tàjọ ń ṣe Ọlọ́run Elédùmarè á bá wa wà pẹ̀lẹ́yìn náà àtìlẹ́yìn àtọ̀nà yín kò ní dàrú Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé sìmí títí ńkọ́ òun láwo sìmí títí sìmí jìnà láwo sìmí jìnà ká sinmi títí kò dàbí ká báni délé kò dàbí ká jọ lápérò rere àdúrà tèmi sí gbogbo yín òun ni pé kí Ọlọ́run Elédùmarè kó má kọ àtúnrí gbogbo wa tí ó bá máa di ọjọ́ mi ọjọ́ rí tèmi àti Adékúnlé Gold tá a tún fojú kojú Adédoyin ló ń sọ wípé láyọ̀.